tó a tún dé ní dédé àsìkò yìí ajá balẹ̀ ìròyìn ni àfi bí ẹmọ kọ́lọ́kọ́ mo kí yín o níbi tó ti ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. èmi náà kí ẹyin kan tó ìzẹ náà bá Adéníjì lórúkọ mi Olórí Láàfin. ọwọ́ àní rárá dẹ́dúró a máa mú wá lóní pápápá nítorí pé àkókò sáré bí àjọ ọdẹ ẹ sì mọ̀ pé time na money ó ti yé yín bó ṣe jẹ́ pé ẹ̀yin náà ń kà lọ́dọ̀ yín yẹn. ọ̀rọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn ilé ìtọ́wọ̀ mi bá ìpínlẹ̀ Ògùn tíátíá níbi táwa wà yìí pàápàá jùlọ ní olóòlò ìpínlẹ̀ Ògùn tí ń ṣe ìlú Abẹ́òkúta níbi tá a wà yìí náà ni ìròyìn ti wá wọ́n ní láti ilé láti ń kẹsàn-án òròde ilé náà láti mú ìròyìn lákòókò yìí níbi tí mo ti rí àwọn ìyálájẹ babalájẹ ìyálọ́jà babalọ́jà eléyìí tó yẹ pé òwò táwọn dìmú náà ni òwò ṣíṣe aṣọ àdìrẹ àti títà rẹ̀ wọ́n máa ti sọ̀rọ̀ sókè o ìta ni wọ́n bá sọ̀rọ̀ gan wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adeleke ó sọ ní ọjọ́ Ìṣẹ́gun nínú fọ́nrán kan eléyìí tó jáde tó gba orí ẹ̀rọ ayélujára bíi iná orí wípé wọ́n Mr. gómìnà ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n bá wí ìyẹn o Adeleke sórí tó sọ̀hún má pè wá lólè àìṣe olè sórí ọ̀rọ̀ rẹ tó sọ̀hún rí fáàsì rẹ̀ sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́ dá a padà owó bàbá kìíní kan owó tí bí ni ó dá a padà àwọn aládìrẹ ló sọ bẹ́ẹ̀ wọ́n ní tó bí ọ̀rọ̀ yóò ju wípé wọ́n ní níbi ọjọ́ mélòó kan bíi ọjọ́ Ìṣẹ́gun tó kọjá yìí ní ẹnìkan tí ó wá porúkọ rẹ̀ ní Fẹ́mi Gbàjàbíàmílà olórí àwọn òṣìṣẹ́ fún ààrẹ ló ṣe àbẹ̀wò ìyẹn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pé ìlẹ́ńbẹ̀wò ló wá ní ọ̀dà o wọ́n ní níṣe ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lòun náà bá bọ́ọ̀nù òlé ló bá gbé àpò eléyìí tó yẹ pé kìkìdá aṣọ àdìrẹ ló wà nù rẹ̀ ló bá fi ta Gbàjàbíàmílà lọ́rẹ pé torí pé wá kí mi o gba aṣọ àdìrẹ sọ wá rí àdìrẹ eléyìí tí mo gbé fún ọ yìí ó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun tíátíá tá a wà yìí nígbà náà bó ṣe ń sọ fún Gbàjàbíàmílà ìyẹn bí gómìnà Adeleke ṣe ń sọ wípé Gbàjàbíàmílà wá dáhùn pé mo rò pé ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń ṣe aṣọ àdìrẹ ní wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wá dáhùn pé rárá o rárá àwọn ará ìpínlẹ̀ Ògùn jí igbó mi wọ́n tó lẹ̀ lọ́wọ́ Ọ̀ṣun wọ́n láwọn ìpínlẹ̀ Ògùn wọ́n ní ẹ̀rí wọ́n ní ṣe ni wọ́n jí gbé ó ní ohun tó ṣẹlẹ̀ ní pé àwọn Ògùn wọ́n wá sí ìlú Ẹdẹ tí í ṣe ìlú tòun wọ́n ní ṣẹ̀sì mọ̀ pé Ẹdẹ sí Òṣogbo kò ju ìrìn àjò bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ béèyàn bá fẹ́ wa ọkọ̀ wọ́n ní gẹ́gẹ́ bí gómìnà ṣe ṣàlàyé ìyẹn gómìnà Adeleke bó ṣe ṣàlàyé fún Gbàjàbíàmílà wípé ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé ìpínlẹ̀ Ògùn náà ara ilẹ̀ Yorùbá ló wà òun ò bínú o kódà òun ò fapá dánú òun kàn fẹ́ kí ó gbóríyìn fún wọn lọ́sùn ni pé tó àwọn Ọ̀ṣun náà o wọ́n ń ṣe aṣọ àdìrẹ tó dúró déédéé ẹ̀wọ̀n ọ̀rọ̀ yẹn pọ̀ eléyìí ló wá mú àwọn ìyálájẹ babalájẹ tó jẹ́ pé iṣẹ́ ṣíṣe aṣọ àdìrẹ àti títà rẹ̀ làwọn yàn láàyò ní ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta tó jẹ́ pé ọjà Àtòkù ni wọ́n fi ṣe ibùjókòó ni wọ́n bá pe gbogbo oníròyìn pé ẹyẹ oníròyìn ẹ wá o ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wa lọ́jọ́ òní gangan ló ṣẹlẹ̀ o ẹ wá gbọ́n táwa náà fẹ́ sọ o ṣe rí irú ọ̀rọ̀ tí gómìnà Adeleke sọ ẹ sọ fún un pé kó padà ó kò jẹ àfẹ́ gbọ́ báwo ló ṣe máa ní pẹ́pẹ́sẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti máa ṣọ àdìrẹ kódà abirùn afọ́jú dèdèrìn ọ̀dẹ̀ òpònú èèyàn gan mọ̀ pé ìlú Abẹ́òkúta ni wọ́n ti ń ṣe aṣọ adìẹ ẹ̀wọ̀n ọ̀rọ̀ yìí pọ̀ nígbà tí wọ́n ní ẹni tó jẹ́ ìyálọ́jà ọjà kẹ́ńtà àdìrẹ mákẹ́ẹ̀tì náà ìyẹn ní Ìtòkú Àlàyájà Sadiat Àkámọ́ àwọn náà sọ̀rọ̀ pé wọ́n ní bọ́mọdé ọ̀bá bá tàn àbárọ̀bá àrọ́bá sì ré bàbá àtàn ní àrọ́bá táwọn bá jẹ́pọ̀ di mímọ̀ wípé aṣọ àdìrẹ o ilẹ̀ Ẹ̀gbá ni wọ́n ti ń dì í kò sì sí níbò míì kódà àwọn ìlú míì tó bá dì í wọ́n yá a lò ní àwọn òní wọ́n jí gbé àwọn ògùn ò lè sọ pé wọ́n jí gbé wọ́n yá a lò ní. wọ́n ní nítorí ìdí èyí nítorí pé jẹ́ ọmọ Yorùbá ni ọmọ Yorùbá àtàtà tó sì jẹ́ ọmọlúàbí ó gbọ́dọ̀ máa gbékalẹ̀ ọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ níta gbangba wọ́n nítorí irú ọ̀rọ̀ tí gómìnà sọ yìí gómìnà ọyọ́sà etí yín mélòó wọ́n ní kẹ́ ẹ rìfáàsì ọ̀rọ̀ yín kẹ́ ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ ẹ ti kó o jẹ ìyẹn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ láàsì tẹ́ ẹ sọ fún Gbàjàbíàmílà yìí pé àwọn Ògùn wọ́n wá jí aṣọ àdìrẹ gbé ní ṣíṣe lọ́sàn-án ni wọ́n ní Ògùn lórí ẹwọ́ ìròyìn ẹ̀pọ̀ tí wọ́n tẹ́lẹ̀ bọ̀ èyí kú ọ̀nà bọ̀rọ̀bọ̀rọ̀ torí àsìkò tẹ̀ lọ
èmi náà fẹ́ láti mú ìròyìn kan ṣùgbọ́n kí n tó mú ìròyìn yẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìròyìn tí ó kàn ní sọ pé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ni. eégún aláré. ìròyìn wájú mi sọ wípé babaláwo kan ó ní wọ́n ti gbámú ṣíkún nígbà tó fẹ́ takọ́sọ́ ó fẹ́ sáré ìlú Ègbò ó sì ti dáràn gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé Punch ló sì gbé wọ́n ní ń ṣe ni wọ́n bá òkú àwọn èèyàn nínú ibi tó kó wọn sí. ìròyìn gbomi lójú ẹni Punch ń wípé àjọ tó ń bójútó wíwọlé jíjáde ní Nàìjíríà tá a mọ̀ sí immigration àwọn ni wọ́n ti gbá oníṣègùn ìbílẹ̀ kan tí wọ́n pè ní Levi Obiese tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ìdè play ìdè show wọ́n ní wọ́n gbá mú wọ́n ní nígbà tí wọ́n gbá mú látàrí ìfọ̀rọ̀tónilétí tó ti wáyé ṣáájú látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu wọ́n ní ó ń jí èèyàn gbé ń ṣekú pani kódà ìwà burúkú ayé ìwọ̀run wọn ló kọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́nu àìpẹ́ yìí ní agbègbè kan tí wọ́n ń pè ní Izagu ní ìpínlẹ̀ Enugu òun ni wọ́n ti ní ọmọ ọdún 13 kan tó jẹ́ obìnrin ó déédéé di àwátì tí ó sì jẹ́ pé wọ́n padà ṣekú pa ọmọ náà wọ́n ní kò mọ síbẹ̀ nìkan wọ́n ní obìnrin kan tó jí aláboyún wọ́n tó bá níbi tó gbé sí nínú kòtò ibi tó eléyìí tó ń pè ní sókàwé tó gbé sí wọ́n ní yàtọ̀ sí yẹn àtúnṣe àwọn ìwà míì tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n o àwọn èèyàn bínú tán lágbègbè náà kódà àwọn láwọn kan tiẹ̀ ti dáná sunlé rẹ̀ gan ṣùgbọ́n òun fẹ́ fẹ̀yìn bẹ́lùgbẹ́ wọ́n sì ra mú ṣẹ́kún wípé ọlọ́tì ó don't play bí àṣà abẹ́rẹ́ dákun. ẹ wò ó lágbára fọlọ́run ṣàánú wa àmì o ẹ jẹ́ múròyìn eléyìí wá láti inú ìwé ìròyìn Punch lèmi náà ti rí níbi tí ó ti wá láti ìpínlẹ̀ Èkó Lagos arómisẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọ́n ní adájọ́ Rahman Oshodi ẹ ti mọ̀ eléyìí tó fi ilé ẹjọ́ eléyìí tó rí sí ìwà ìbálòpọ̀ àti ẹ̀ṣẹ̀ ìbálòpọ̀ àti làásìgbò inú ilé tó ń rí sí ní ìlú Ìkẹjà wọ́n ní ó mà ti ní kí arákùnrin kan bàbá kan eléyìí tí wọ́n pè ní àgbàlagbà tí wọ́n tún jẹ́ àgbẹ̀ ẹni ọdún 61 years ní bàbá ọ̀hún wọ́n porúkọ bàbá ọ̀hún ní Àbáyọ̀mí Abraham ni wọ́n porúkọ bàbá ọ̀hún wọ́n ti ní kí bàbá lọ lo ẹ̀wọ̀n ọdún 14 lọ́gbà ẹ̀wọ̀n wọ́n fi kún ọjọ́ orí wọn Ọlọ́run ṣàánú wa wọ́n ní ẹ̀ṣẹ̀ wo ni bàbá yìí ṣe ẹ̀ṣẹ̀ tí bàbá náà ṣẹ̀ ni pé wọ́n mà ní bàbá hùwà kò tó ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ọmọ bíbí inú rẹ̀ ọmọ léńjẹ ọmọ ọdún 15 ọmọbìnrin adájọ́ ló wá ní sórí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ìfipábánilò ẹ̀ṣẹ̀ ìwọlé sọmọ ọlọ́mọ lára ìwọ bàbá tó jẹ́ kó yẹ pé ìwọ ló yẹ kó o máa dáàbò bo ọmọ yìí kó o máa jẹ́ atọ́nà rẹ̀ ìwọ náà ló tún wá mú ọmọ lọ sí níṣe tí ò tọ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ láti ọdún 2022 tó sì jẹ́ pé àtìgbà náà ni wọ́n ti ń wá ọ̀rọ̀ yẹn ni wọ́n ń wọ́ ọlọ́tún wọ́ lósì wọ́ ọlọ́tún wọ́ lósì kó tó di pé wọ́n ní wọ́n mú bàbá náà wọ́n wọ́ tuurutu lọ sí ilé ẹjọ́ ní inú oṣù kejì ọdún 2024 ìyẹn ọdún tó kọjá lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà ẹni olùfisùn rẹ̀ nílé ẹjọ́ omidan Bùkọ́lá Òkèowó ló fi tó ilé ẹjọ́ létí pé arákùnrin yìí ìyẹn bàbá yìí Abraham ó ti bẹ̀bẹ̀ lọ́nà kan tàbí lọ́nà míì ó sì àti ṣe àwọn nǹkan kan tó ti bẹ̀bẹ̀ tó ti ní òun ò jẹ̀bi ó jẹ̀bi wọ́n sì àti ń wọ́ ọ̀rọ̀ yẹn níwájú adájọ́ ẹ wo ọ̀rọ̀ náà pọ̀ adájọ́ sì àti ní kí bàbá kó lọ máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fódìdí ọdún 14 kí wọ́n fi kọjú orí wọn fún ẹ̀ṣẹ̀ fipá bá ọmọ bíbí inú wọn lò pọ̀ ọmọ ọdún 15. ìyẹn lágbára o ó gbẹnu tán. Vanguard gbé kan bí ó gbélé lọ ó ní nkà gbà mo sì gbà ṣùgbọ́n ìròyìn yẹn bà nínú jẹ́ náà wọ́n jíyàn 3 gbé nínú ṣọ́ọ̀ṣì lóńdó làwọn ajínigbé bá ní 15 million naira làwọn gbà mílíọ̀nù 15 náírà. ọ̀kan àbí fáwọn mẹ́tẹ̀ẹ̀ta. fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. kábíyèsí. oníròyìn wá gbójú òkè ó gbójú olẹ̀ ó ní bọ́lá fẹ́ bá yàrá já. Vanguard yẹn gbé níbi tó ti ní nínú ìjọ kan tó ń pè ní Deeper Life Bible Church tó wà ní àríwá Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo òun ni wọ́n mọ̀ ti jí àwọn èèyàn yìí gbé wọn ní jẹ́jẹ́ wọ́n lọ sílé ẹ̀kọ́ bíbélì mọ́ ni pé padà tí wọ́n ń padà kúò ló di pé wọ́n gbé wọn ní bí wọ́n sì ṣe gbé wọn ní agbègbè
Káṣemọ́lá ní Ọ̀gbẹ̀sẹ̀ wọ́n ní wọ́n ṣe gbé wọn báyìí ni ó bá di pé àwọn èèyàn bá wò pé irú wàhálà wo rèé, ṣùgbọ́n báyìí wọ́n ní ilé ìjọsìn ti ń foríkorí fikùnlukùn lórí bí wọ́n ṣe wá owó tí wọ́n ó fi gba àwọn èèyàn wọ̀nyí sílẹ̀. Ṣùgbọ́n agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Àyànládé Ọláyínká ó ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ làwọn gbọ́ pé wọ́n jiyàn gbé, ṣùgbọ́n àwọn ò mọ̀ bóyá èèyàn mẹ́ta ni tàbí jù bẹ́ẹ̀ tàbí òtó bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n ní àwọn ti gbọ́. Ìgbésẹ̀ sì ti bẹ̀rẹ̀, wọ́n láwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn àtàwọn tọ́rọ̀ kàn wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀, kọ́lọ́run kó ṣe àánú wa ni. Kódà ibi láti máa ṣe lọ àjẹjẹlẹ lọ́mú kan ọmọ ẹnìkan wọ́n mú yàn kan, ẹni yẹn ó fẹ́ lọ, ó sọ pé ó fẹ́ lọ ṣe ájì ló bá kó oògùn olóró wọ́n ti gbà mú ṣe kùnà nílò kó lọ ájì ó fẹ́ lọ balẹ̀ mímọ́ jẹ́ Punch ló gbé yẹn. ọ̀rọ̀ ajé mi náà mẹ́lẹ̀ yìí bí mo ṣe ń fi eléyìí ṣe lọ ní àkókò yìí nípa ilé alájà méjì kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ dàwó ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ìṣẹ́gun. Wọ́n ti sọ di mímọ̀ nínú ìròyìn lákòókò yìí wípé àwọn mẹ́ta kan tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ni wọ́n ti rí nínú ilé náà báyìí, ilé tó dàwó. Wọ́n pe orúkọ ọmọkùnrin kékeré ọ̀hún ní ọmọ ọdún 16 Malik àti èyí tó jẹ́ àbúrò rẹ̀ obìnrin Amira. Wọ́n tún wá ní ẹni tó jẹ́ bíi ọ̀nkù wọn, ìyẹn bàbá àgbàlagbà ẹni ọdún 73. Wọ́n ní àwọn náà ti wà lára àwọn tí wọ́n rí. Èwo kọ́ làwọn bá ṣàánú wa ni ìyẹn nínú ilé àkọ́kọ́ ọ̀hún, bó ti jẹ́ pé ilé àkọ́kọ́ ọ̀hún wọ́n ní mọ̀lẹ́bí bàbá náà ló ní, bàbá olóògbé àgbàlagbà yìí wọ́n ní mọ̀lẹ́bí rẹ̀ ló ní, tó sì jẹ́ pé ilé mọ̀lẹ́bí rẹ̀ òun ò sí Nàìjíríà. Àwọn tó ń gbé lágbègbè náà sọ wípé ilé náà ti ń jùkò, ó ti ń ṣe bíi pé ó fẹ́ wó náà láti bí ijọ́ mélòó kan, ojú ò ní tì wá. Ẹ̀wọ̀n eléyìí náà láti máa ṣe lọ fún ti àkókò yá. Dúpẹ́ níbi gbogbo tẹ̀ tí ń wò wá. Ẹ má gbàgbé láti share rẹ̀, ẹ comment, ẹ bá wa share rẹ̀, ẹ sì má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olórí Ẹwà Adé TV. Ojú tẹ̀ fi ń wò wò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wò nídìí. Títí dìgbà míì tá àtúnjọ fayọ̀ pàdé, Queen Tóyìn Zainab Adéníjì lórúkọ tèmi, Olórí Láàfin. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa, ẹ má sì gbàgbé Olórí Ẹwà Adé TV. Yàtọ̀ sí yẹn, ẹ wo àfẹ́sọ́nà ń bọ̀ lọ́nà o. Bẹ́ẹ̀ ni sinimá wa olórí àwọn dandan ló ṣe ọyá àmàjọ òwúrọ̀ bá dé. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá afẹ́kẹ́ ẹ̀wò torí ẹ̀ gbádùn ẹ̀ o. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa share fáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilé wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹ wo gbogbo alámọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. Ní tèmi mú wá fún yín lónìí kì í ṣe bí ọ̀rọ̀ Ponzi scheme, ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. Ṣé fẹ́ gbọ́ ilẹ̀ tẹ́ ń wò yín tó lọ rẹpẹtẹ, ilẹ̀ Isnad Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn, ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. Ọ̀pọ̀ ń ralẹ̀, ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò tá a wà yìí. Kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí, owó ń wọlé fún wọn. Láṣẹ ní ká má jẹ́ kí tí yóò di sí i, kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí. Isnad Estate, àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní, àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. Ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí, láti ralẹ̀ ní tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Isnad Estate. Ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ Èkó, 2.5 million naira. Oní éka kan, Oakwood Estate Alápákó, ẹ wò ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni, ó sì rọrùn. Flourish Estate Ìkànnà Balógun 2.5 million naira ní éka kan níbẹ̀. Ṣé wá rí ti Greenfield yẹn gangan, Greenfield Estate tó wà ní Ọbádá 1.5 million naira, òní éka kan bẹ̀. Ẹ rí pé Isnad ṣe lọ́nà tó fi rọrùn fún wa, tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀, owó gidi á wọlé sí wa lọ́wọ́. Kódà bá àbá sí nítòsí, a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó. Bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé, tó sì jẹ́ pé owó tí ò ga ni lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é, kò ní wọ́n jù fún yín, á sì jọ jàǹfààní. Àsìkò òjò tọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ṣàmúlò rẹ̀ o, àsìkò gan rèé tó yẹ ká jẹ̀fà. Ẹ jẹ́ ká pín ìkan nínú àwọn tí ẹ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́, iná sì láǹfààní
láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀. Ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ ẹ wá sà. Àwọn báyìí wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí orí ọ̀fẹ́ tí Isnad Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan. Ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tẹ́ ẹ bá wà. Ẹ ṣé ẹ káàbọ̀ ẹ ṣeun máa fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ni. Bí how many acres lẹ́yìn ní gan? 5 acres ní àkànní ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. Báwo ló ṣe rí ìjó nira kẹ́ tó dórí ilẹ̀ yìí kẹ́ tó mọ ibi tílẹ̀ yín wà ńgbà tẹ́ sanwó? Rárá o, tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé báyá wọ́n máa bá wa ní. Ẹ lè súnmọ́ bí kí ẹ lè ṣùgbọ́n eléyìí láti fojú rí lóde a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. Mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plan. Èmi máa ń fẹ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé Yorùbá lè supervise tó náwó sí owó ẹ̀ máa wọgbọ́ àtúrò. Nígbà mo débí lákọ̀ọ́kọ́ yẹn mo ní bọ́wọ́ ara mi lórí òótọ́ mi bàtà tó wá pè wá lánàá sìn pé ní wọ́n ti ṣe second plan káwá wo gbogbo nìkan ni pópó àti fẹ́fẹ́ o àní kí a tó wá lọ fi rí èmi ń bí àwọn yòókù mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà éka méjì ní tiwọn. Méjì tí wọ́n kà máa lẹ́yìn rántí fẹ́ ṣe ebúgbà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. Bóyá mo dáhùn béèrè éka 5 ó lè ti ń bì ní báyìí kọ́sì bá yín gbin pákí àti àgbàdo. Ṣe gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́yìn náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti. Wọ́n dẹ̀ ṣàlàyé fún wa wọ́n ní kò sí ìdààmú Fúlàní ní báyìí. Nǹkan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. Àwọn kan náà gan tiẹ̀ sanwó tó jẹ́ pé náà ti wá bí ó tó bẹ̀ ẹ̀kẹta nílé tí ìbá màálù àti Fúlàní pàdé ní lágbàgbé báyìí tó ń fèmí lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dákó bì kan wọ́n ti náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sẹ̀ kan òru kan ní Fúlàní da ẹran wọn bẹ̀ láti pè gbogbo oko wọn. Ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n báyìí ó dàbọ̀ ni pé ẹ fẹ́ sòótọ́. Pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí pé owó tí ẹ máa da owó sí owó wọn ní Nàìjíríà báyìí. Ẹ ṣe púpọ̀ o àmọ́rírì yìí ṣé tún mú yàn wá sí pẹ̀lú ògo Ọlọ́run. Ṣẹ́yìn náà sì tún rà sí. A máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà kò ní iṣẹ́ ìjọba kò ká máa àwọn nǹkan bá náà wọn tó lè máa ṣe kó tó di pé àgbò pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. Ẹ ṣe Ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ wọn máa ròkè o. Àmín. Ẹ ṣe wo tán ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ nìyẹn èyí náà ti wá lálẹ́ yìí ibi tó yà àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rent náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rent tó máa jẹ́ kó rọrùn tẹ́sí máa mú wọlé tẹ́sí máa lówó sí. Ẹ ṣe púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi tó jójúlówó. Isnad Limited you are too much o.